for commissioner of police as a suspect. After they locked Fola, Iyabo Ojo came out and lied that it was Lizzy Anjorin that locked Fola. Wọ́n ní kẹ́ wá ra léèsì Iyabo Ojo 250. Ṣé kí n play bí Iyabo Ojo ṣe máa ń play game? Ẹ jẹ́ kí n wá fídíò yẹn lọ. Jẹ́ kí n wò, ẹ máa rí ìsìn bóyá máa ń play game. Ẹ máa rí ìsìn bóyá máa ń play game. Ọ̀rọ̀ mi máa yé yín dáadáa nísìn. Ọ̀rọ̀ mi ò yé yín tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó máa yé yín sùn. Ẹ ṣáà wò lọ lókè. Fídíò yẹn lọ. Ọ̀rọ̀ mi máa yé yín sùn. Ẹ má wọlé, ẹ máa rí bí Iyabo Ojo ṣe ń ṣe. Iyabo, àgbè máa bá kú nìyẹn. You understand how she played the game on Mohbad? Ẹgbẹ́ ipa Mohbad ń sìn. Ẹgbẹ́ ipa Mohbad. A lè parí show ẹ títẹ̀ máa fi bọ́ lára ẹ̀. Ẹ máa gbé play game Mohbad. Iyabo ló pa Mohbad. Ta ló bí Naira Marley? Lẹ́yìn tó lọ pọ̀ ọmọ ọlọ́mọ dànù. Mrs. Kuti mú bọ̀. Ẹ má wọ̀ yẹn, máa rí nǹkan tí mo sọ sí. Ẹ̀mí ẹ̀ máa bọ́ sílé iṣẹ́, ó ti pẹ́ tó ti máa ń pààyàn. Ẹ̀mí ẹ̀ máa bọ́ sílé, olùkọ́ mo bẹ ṣeré ni. Because the reason why tó ṣe pa àwọn èèyàn gan ni pé nobody get time to expose you. Network ẹ̀ ń lọ ń bọ̀ ṣáà ó dùn. Ìyẹn ò bẹ́ẹ̀ máa rí ibi. Ṣé kò bẹ́ẹ̀ máa rí ibi? Ẹ ṣáà ó dùn fún mi bẹ́ẹ̀. Ẹ ṣáà ó dùn, ẹ ó dùn. Ẹ wá ń bí ni mi èyí. Dáhùn náà big place. Ẹ ṣáà ó dùn. Ẹ bó ṣe máa operate nísìnyí, ẹ ṣáà ó dùn. Ẹ bó ṣe ń wọ fúnra ara yín lẹ máa gbọ́ nísìnyí. Ẹ bó ṣe pa Mohbad. Iyabo Ojo wọ́ọ̀sì gan-an. Iyabo kẹ̀. Kò sẹ́ni tó lè gbà lọ. Ó láyà gan-an, ó ní liver gan-an. Iyabo, ẹ máa wò. Ẹ bó indict Naira. Ẹ jẹ́ kí n fi true how Iyabo Ojo how she operate ẹ jẹ́ fi hàn yín bí. Ẹ ṣáà wò dùn. Ẹ wò dùn. Iyabo Ojo ní bára. Iyabo Ojo tó máa lọ tọrọ rose lórí TikTok. Iyabo Ojo aláyé bàjẹ́. Very poor and broke nuisance. Báwo ni màá mú jáde fún yín sí? Bẹ́ẹ̀ni, mo ètè ó ọ́gìlì bàjẹ́. Ó ti bẹ́ síta, ẹ wo kéèsì Ìjẹ̀ṣà náà. Ó ti bẹ́ síta kérékété. Ó ti dúró lé Ìjẹ̀ṣà lọ́rùn. Ó ti ń ṣe, ó ti ń mọ̀. Ìyàbọ̀ tó ti ń bá tún àtẹ́jọ́ fọ̀. Iyabo Ojo ní liver gan. Mo máa ń wo ni máa wo tí a máa jẹ láyé ẹ̀.
wọ́n náà pé tí n bá mu lẹ́yìn kú sáré ni fún ṣé mi wá jẹran rírọ̀ ṣé people dey warn am then ẹ má rí mo fẹ́ fi fídíò kan hàn yín Ìyábọ̀ kẹ̀ turn our AC let's enjoy the AC. Ìyábọ̀ kẹ̀ Ìyábọ̀ tó ti ṣorí burúkú nú ayé. Mo fẹ́ fi fídíò kan hàn yín. Ìyábọ̀ ó láyà pé wà ó dẹ̀ ti ṣẹ̀yàn gan pé ọgbọ́n bí wọ́n ti mú fọ́tò ẹ̀dẹ́ láyé ẹ̀ kò lè rúlà I go dey lie for you. Wèrè ni wọ́n tó bá rò pé Ìyábọ̀ Òjó máa rúlà wèrè ni ẹ́. One on one, if you think Ìyábọ̀ Òjó will do all those things and scot free and go scot free wèrè ni ẹ́ wèrè. Nǹkan tó ṣe yẹn kò lè rúlà. Wọ́n ìfọ́ọ̀mù ẹ̀ láti kékeré rẹ̀. Ẹ jẹ́ wọ́n máa flag ètò kan mi. Ó ní particular video tí mo wà. Sorry, ìdíje fi máa rí ni. Kí ló sọ yìí náà? Kò lè rúlà. Kò máa ṣe wọ́n ràn wọ́n á kọ̀ jí wa máa ṣe rádaràda. Wọ́n á lọ pàtí lọ fi ń kọ́bà ṣéèmù ẹ̀. Ok, mo ti rí nǹkan tí mo wà. Máa gbọ́. Ẹ ń fọwọ́ lábà èdè fi ń pè. Ẹ ń fọwọ́ lábà èdè fi ń gbà lójú. It doesn't make any sense. It doesn't make any sense. I've never seen this kind of thing before. And I have seen though, but just this one is funny. It's funny. And I wait. So they say they are taking her to court tomorrow. Abi, we go there. We go there with media. I want to see how this thing is going to unfold. You go there with media. Ìyábọ̀, ṣé nǹkan tí Fọlá ṣe ṣé kò tó kó lọ sẹ́wọ̀n? So nítorí pé ìwà tí Fọlá record voice ìwà tí Fọlá record voice Mr. Lawal ó bí pé ìwọ Ìyábọ̀ ó ní ẹ̀tọ́ láti lọ record voice ọkọ kọ̀lígẹ̀ torí pé ó láyà kò síbi tó máa gbé kéèsì ẹ̀ dé ó máa kú sínú kéèsì yìí torí pé ó láyà gan. Number one, ṣé ìwà tí Fọlá wù ṣé kò tó kó kú sẹ́wọ̀n now? Ìyábọ̀ ládùúgbò meanwhile they spent 4 years already on Facebook but because you want to collect money now on Instagram listen to how Ìyábọ̀ Òjó operates. Ìka olójú arúgbó èpè ní kẹ́ máa bá mi fún tọmọtọmọ ẹ̀ èpè ẹni tí Ìyábọ̀ Òjó àtàkì yìí ó ní ọmọ òkókó lọ́wọ́ ẹni tí Ìyábọ̀ Òjó àtàkì ó ní ọmọ òkókó lọ́wọ́ colleagues ẹ̀ yìí ti fún lówó oúnjẹ rí o colleagues ẹ̀ yìí ti fún láṣọ wọ̀ rí o colleagues ẹ̀ yìí ti fún ní oògùn ẹ̀wọ̀ rí o but listen to this video now you know Ìyábọ̀ Òjó operates. Ẹ ń fọwọ́ lábà èdè fi ń gbà lójú. It doesn't make any sense. It doesn't make any sense. I've never seen this kind of thing before. And I have seen though, but just this one is funny. It's funny. And I wait. So they say they are taking her to court tomorrow. Abi, we go there. We go there with media. I want to see how this thing is going to unfold. So Ìyábọ̀ Òjó, you establish that you are the one using media to kill your colleagues. Tell me how you are not involved in Tope. If you can go to a police station, I mean a
orchestrated by yourself. And you later went to police station with media against your colleague. So you are the one using media to kill all your colleagues. Now, listen to the case. This is how Iyabo Ojo buried Mohbad and changed narrative. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń kọ́mẹ́ǹtì ẹ̀ wọ́n tẹ́ fi ń kọ́mẹ́ǹtì ẹ̀ ní fi gbọ́ mọ́ sí. Ṣé ti pin ẹ̀ sílẹ̀? Let me use pen. Where's my pen now? Ọmọ Iyabo àti Lizzy sísìn fíìmù ni o. How will Fola be arrested again? Fola arrested again. Ẹ máa gbé ipa Mohbad. Thank you. Ẹ máa gbọ́. Why she has to be arrested? Okay, why? Why Fola? Why they arrested Fola? Abi arrested Fola? Okay. We will see to it. Okay. They said they are not going to release her today. Okay. She has to go to court tomorrow. So she will go to court tomorrow. Don't you make me see? She will go to court tomorrow. Before you make me see. Bó ṣe kó gbogbo wọn jọ, òfin wọn jẹ́ ìṣàlẹ̀ wọn nìyẹn. So wọn ló máa ń lo media against our colleagues. Wọ́n máa fẹ́ wọn lẹ́wọ̀n. Nínú kéèsì ló máa kú sí Ìyábọ̀. Ẹ máa gbọ́. We will see. And we need to understand. We need to understand. She said and she sent Taya killer. Fola, tó ṣì struggle láti wọn tó máa jẹ. Tó ṣì struggle láti wọn tó máa. Bó ṣe sọ pé ìyàwó Mohbad náà struggle láti wá nǹkan tó máa jẹ pé kò lè ṣe DNA. Someone that is struggling to feed her children, struggling to see how she's going to take care of her family. Okay. Lẹ́yìn ọdún mẹ́rin tó ti gba over 1 billion. Lẹ́yìn ọdún mẹ́rin they collected over 1 billion as donation and monetization. Ẹ máa gbọ́. We will see. Because I am also a single mother. Okay. Ẹ máa gbọ́. And I will not stand. Ṣé narrative to push? Only single mother ló ń single mother tó ń rìkọ́dù voice obìnrin. Kí n block ta ni náà? Block Oyinda. Okay. I want you people to do this to her. Okay. That Allah Don't want us to do this to her. Ẹ máa wo bó ṣe pa Mohbad. Ẹ máa wo bí Ìyábọ̀ Òjó. Ẹ ṣe ń kọ́mẹ̀ntì yẹn. Ẹ ṣe ń bá mi fún Ìyábọ̀ Òjó lépè yẹn. Ẹ máa bá mi include àwọn ọmọ tó tara ẹ̀ jáde. Torí pé ẹni tí Ìyábọ̀ Òjó ń ṣe báyìí fún ẹni yẹn ń tọmọ òkúkú lọ́wọ́. Ẹ máa gbọ́ bó ṣe pa Mohbad rẹ o. Tó pin ẹ̀ mọ́ náírà lọ́rùn ẹ máa gbọ́ lọ. we will do there. The court we will do there. Okay. Yes. Where you people, Liz and Johnny and your husband, I'm talking to both of you today. The media Iyabo Ojo does not use in helping Tope when Tope was alive. So now she wants to use the media to help Tope when Tope cannot defend all the video that was being sent to them. You see that she was the one operating those social media. She was the one using media to kill her colleagues. Ṣẹ́rí pé Iyabo Ojo ló ń fi media. That is why a reasonable Nigerian should run far away from Iyabo Ojo. If you are super successful. Remember one lady that got married to one rich man that we were warning them. She never listened to what they were doing pepper them until Beauty Julius revealed the face of the man Iyabo Ojo claimed was sleeping with a woman. Remember? Remember a Wonder Woman? That rich man's wife. You see, Egun àti Èpè ló ń jà yín. When we want you run away from Iyabo Ojo, she said she will be there with media. Have you ever seen me saying I will be somewhere with media? Even Idumata, did you see me packing media to Idumata?
àṣẹ igi tọ́lọ́run gbé sọ pé gbogbo ẹ̀dá tó bá ń fún Ìyábọ̀ Òjó lówó pátápátá lọ́mọ máa pàdé ikú òjijì bíi ti bàbá Mohbad. You don't understand? Have you ever seen any celebrity promising that she's going to somewhere with media? Now, Emma, you see that it has been established. Everything they said against Naira Marley was being pushed by Ìyábọ̀ Òjó, and this is evidence. Wherever you people want to take this Bola Tinubu's case to, I will be there with you. Did you hear that? We will see to it. Do you understand? We will see to it. We should allow this lady with her 4 children rest. 4 children. Now, Google. Emma, kò tiẹ̀ ní ìdípẹ́ Google. Ta ló gbé ẹjẹ́ ń lọ sínú fídíò tí mo wà. Ṣẹ́tìgbọ́, why Fola was being rearrested again, and Ìyábọ̀ Òjó mentioned me and my husband. Now, let's see why Fola is being rearrested again. Let us see why and how Fola is being rearrested again. Come and see. You will know how Ìyábọ̀ Òjó killed Mohbad now. Ó yẹ kẹ́ rí báyìí. Òun ni Abdulateef Lawan, ẹni tí Lizzy Anjorin fẹ́ǹsì, bàbá àwọn ọmọ tí mo bímọ méjì fún ni. Tí Lizzy Anjorin ní pé kò ń ṣe ọkọ, pé mi ọkọ tó ní pé ẹ bá mi ó kúnlẹ̀, tó ní pé ọkọ. Ọmọ mélòó lẹ́ni yìí pé? Ọmọ mélòó ló pé? Ọmọ méjì. Ọmọ mélòó ní Ìyábọ̀ Òjó pé? Ọmọ 4. Òun pé mo wá blackmail ọkọ òun nìyí. Òun ni ìgbà tó wá fọ́ ìfẹ́ mi lọ́dọ̀ àwọn òbí mi ní Ọ̀tà, òun ni bí ẹ̀wọ̀n ọba ìtorí iná yẹn ń wọnú fídíò yẹn, òun ni. Ẹ máa bó ṣe ń fi ìgbà tó wá tọrọ lọ́wọ́ àwọn òbí ẹ̀, ẹ máa bó ṣe fi hàn. Ìgbà tó wá tọrọ. Abdulateef Lawan, ẹni tí Lizzy Anjorin fẹ́ǹsì, bàbá àwọn ọmọ tí mo bímọ méjì fún ni. Tí Lizzy Anjorin ní pé kò ń ṣe ọkọ, pé mi ọkọ tó ní pé ẹ bá mi ó kúnlẹ̀, tó ní pé ọkọ òun pé mo wá blackmail ọkọ òun nìyí. Òun ni ìgbà tó wá fọ́ ìfẹ́ mi lọ́dọ̀ àwọn òbí mi ní Ọ̀tà. Ta ló ní fóònù ọwọ́ Fola? Look at that phone very well. Ta ló ní fóònù ọwọ́ Fola? Ta ló ní fóònù ọwọ́ Fola? Ta ló ní fóònù ọwọ́ Fola? Ẹ̀yin ará Facebook. Ta ló ní fóònù? Ṣé ẹ mọ̀ pé fóònù tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ yìí? Ṣé àwọn fóònù Fola dì mú? Àbírú fóònù tí mo dì mú ìkọ́ni Fola dì mú. Ta ló ní fóònù? Ta ló ní fóònù yẹn yẹn? Fóònù tí Fola dì mú, ta ló ní? This was Ìyábọ̀ Òjó's phone. You see that the lady cannot operate it. She said ẹ bá mi open it. Ọmọ yẹn wà níbì kan. Ìyábọ̀ Òjó wà ní another room nínú ilé Ìyábọ̀ Òjó. This is how Ìyábọ̀ Òjó killed Mohbad. This is how Ìyábọ̀ Òjó killed many of your celebrities. Ẹ rí pé fóònù Ìyábọ̀ Òjó yẹn ti rí. Ẹ rí pé fóònù Ìyábọ̀ Òjó ní fóònù yìí. Ẹ rí pé fóònù Ìyábọ̀ Òjó ní fóònù yìí. Òun ni bí ẹ̀wọ̀n. When we lose touch with nature, we lose touch. Orí iná yẹn ń wọnú fídíò yẹn, òun ni. Gbogbo evidence ni mo ní tí mo fi hàn àwọn ọlọ́pàá. Gbogbo bó ṣe threaten mi, mo fi sínú flash drive. Gbogbo ẹ̀ làwọn ọlọ́pàá. Tí Lizzy Anjorin ní pé kò ń ṣe ọkọ, pé mi ọkọ tó ní pé ẹ bá mi ó kúnlẹ̀, tó ní pé ọkọ òun pé mo. Ilé ẹgbẹ́ tó ní kọ́ bóun ṣe. Kọ́ bóun kò fóònù. Because that phone was never a phone. It was Ìyábọ̀ Òjó's phone. Ta ló pa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà? Kí ló tún kún Ìyábọ̀ Òjó nínú ọ̀rọ̀ Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà? Ṣé ó mú ọ̀bẹ? Ṣé Ìyábọ̀ Òjó mú ọ̀bẹ pẹ̀lú gbogbo wa yìí?
ṣó mú ọ̀bẹ alólórí burúkú lẹ̀ ń tẹ̀lé ìyàwó ẹ̀ ti sìnkú ọmọ irú ikọ̀ lè máa challenge mi ẹ̀ jẹ́yàn ẹ̀yin tẹ̀ ń wo lè sọ ẹ̀yin tẹ̀ tí ìmọ̀ ọ̀kọ̀tẹ̀ máa jẹ sùn mí ẹ̀yin tí ò dáa fún ẹ̀yin èèyàn ṣé Ìyábọ̀ Òjó mú ọ̀bẹ ẹ máa bọ́ ṣòwò lọ. wọ́n blackmail ọkọ òun nìyí. òun ni ìgbà tó wá fọ́ ìfẹ́ mi lọ́dọ̀ àwọn òbí mi nìyí ní Ọ̀tà òun ni bí ẹ̀wọ̀n ọba ìtorí iná yẹn ń wọnú fídíò yẹn òun ni gbogbo evidence ni mo ní tí mo fi hàn àwọn ọlọ́pàá gbogbo bó ṣe threaten mi mo fi sínú flash drive gbogbo ẹ̀ làwọn ọlọ́pàá rí tó gbà lọ́wọ́ mi hàn lọ evidence mi wọ́n ti gbé mi lọ sí Àbújá kò síbi tí àwọn tó kọ́kọ́ ṣàánú mi màmá Rasula tó kọ́kọ́ dìde sí mi tó ṣàánú mi ó lọ sí Àbújá ṣe gbogbo ẹ̀ tó dúró tì mí ìyá yẹn ọpẹ́lọpẹ́ ìyá yẹn lára mi nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ kéèsì yẹn wọ́n win ní kéèsì yẹn ní Federal High Court wọ́n gbé mi lọ sí Federal High Court bóyá tóbi tó mo win ní kéèsì yẹn wọ́n ṣe fi mí lẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ ogun ni kò síbi tí máa lọ ọlọ́pàá náà bí àrá sí mi wọ́n block account mi láì ṣe. ẹni mọ̀ tó ń gbé Fọlá ṣé mi ni mò ń gbé ṣé mi Salawa ló ń gbé ta ni ó wà lórí Google tó ń gbéra wọn. Did you know it was Ìyábọ̀ Òjó and Fola that took me to Abuja, that took me to Commissioner of Police, that took me to Zone 2, that took me to Alagbon? Ìyábọ̀ and Fola are like petitioning me and my husband, and they are collecting money for donation on cyberspace for petition. Ẹ máa gbọ́ lọ́ọ̀yà kan lò. pé mo ṣe fraud wọ́n nítorí mi ò kọ́ ọmọ wa ṣe DNA test lọ́ ṣe block account. wọ́n ní wọn ò ṣe kí náà sọ kò kó àwọn ọmọ wa ṣe DNA test. kí ni Ìyábọ̀ Òjó sọ nínú previous video? ó ní why was Fola should be arrested. ọ̀rọ̀ rẹ lẹ́nu Lizzy Anjorin versus Ìyábọ̀ Òjó. Ìgbà wo ni season film yìí máa tó tán? Ṣe rí pé ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin season film ni o. Fíìmù tá ní wò tán ni. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yẹn jọ̀ọ́. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin olólùfẹ́ kan ni. Ẹ̀yin olólùfẹ́ Ẹlẹ́ẹ̀lẹ́ Global, ẹ bá mi share fídíò yìí. Ẹni tó yọ ọmọ fún yín kò ní gbé yín lọ́mọ lọ. Fẹ́ gbígbà àkọlẹ̀ lẹ́yìn. Tẹ́ ẹ kọ́ máa kọ sí péjì yìí. Ẹ bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV. Kẹ́ wá fi ọ̀rọ̀ kan tí náà hàn lábẹ́ comment section. Kí lẹ ti rí sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin? Ṣé ti rí pé season film ni a ò ní wò tán? Mo tún padà bọ̀. Ẹ bá mi share fídíò yìí, kẹ́ bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV. Kẹ́ náà wá fi ọ̀rọ̀ kan tí náà hàn lábẹ́ comment section. Ire o.